wọ́n ti tẹ̀lú ńlá síbi gan o. inú ìṣòro ẹjọ́ kò yẹ máa ṣiṣẹ́ yìí aláàlú ọ̀rá ní ilé ìrẹ́ àwọn ní aláàlú lára. Yes. Probably if it's just a inside dance. Yes. Ilé gan di báàgì lọ́wọ́ ni. Àti rí fún wọ́n ti rí fún wọ́n ṣe mú wa ni ẹ̀tẹ̀nà fún yẹ máa gbé ilé jáde bọ̀ gbìdára ṣe tó síbí gbé jáde máa gbé ẹwọ́dẹ̀rẹ̀ wòlé wọ́n bá gbìn dáadáa ọ̀dọ́ kù. ẹ bá ń tẹ̀sí gbèsè lè fi sí tán. tó bá ti jẹ kó sì ń kẹ fún àwọn padà àbí. àwọn ọmọ kéékèèké yẹn wọ́n burú gan wọn ò ṣe trust. eléyìí ọmọ yìí tó bá ti fẹ́ bá orúkọ wa jẹ́ lókun ilé wa gbogbo àwọn ìlú àní èyí tí mo sì gábà kò sí ilé wa tí ilé bá fẹ́ bá orúkọ ilé wa jẹ́ lókun ṣùgbọ́n ẹ jẹ́ sọ́mọ kan ní ìsìn ọ̀wà ló ṣe ẹ jẹ́ ká wò wá sọ pé ṣé ọmọ gbé inú rẹ ló mọ̀ má sọ pé àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive to the main road.
àwọn kan gan ló ń dáná tí wọ́n sá lọ ni. wọ́n kàn ń ṣayé ló ń bì í. tó bá yí ìlú lẹ́ẹ̀kan. ayé àgbà mi ni wọ́n dẹ̀ dá lulẹ̀ olúrẹ̀ lọ wọ́n kàn dẹ̀ ń yọlẹ̀ lọ. bóyá palace ọ̀bọ tó fi ẹni tó fi jọba ni. wọ́n jẹun lọ́wọ́ gan ni. èrò tó wà bíbá ilé ẹ̀sìn. èrò tó wà nígbà ilé.